ó ti pẹ́ tí mo ti ń ṣèdù ọ̀rọ̀ ó ti wá yá nísìnyí kó máa yá torí ọ̀rọ̀ ń bẹ nínú ẹ̀mí Àlàó tí mo fẹ́ tẹnu yà bí ìgbọ̀nsẹ̀. bẹ́ẹ̀ bá tiẹ̀ bẹ̀rù èèyàn ẹ̀ ṣe bẹ̀rù Ọlọ́run ẹ̀yin olóṣèlú ilẹ̀ Nàìjíríà. abájọ tẹ́yìn ò kì í fẹ́ fi àwọn nǹkan tó jẹ́ tíatíá kẹ́ ẹ fi búra. ayílálà ẹbọra burúkú ti ń jámọ́ nípa tiyẹn. ògùn tá a fi sí para tó ba para jẹ́ ògùn tá a fi sákọ̀ tó fàkọ̀yà gbẹrẹgẹdẹ kò pa kò wálé ògèdègèdè ńlẹ́ran ògùn sùn. ògùn tó pọkọ sójú iná tó payá ẹ̀ sẹ́yìn àrò ó pa lárinà sójú òde gbangba. ẹ jẹ́ kórílẹ̀-èdè Amẹ́ríkà ó máa bọ̀ kí wọ́n wá ràn wá lọ́wọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ. èmi á ṣí ìdí ẹ̀ màá ṣí láwẹ́láwẹ́. ẹ̀yin tẹ́ ń pariwo pé mineral resources yín ni wọ́n ń wá bọ̀ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mẹ̀kúnnù mélòó lẹ ti rí mu nínú mineral ọ̀hún. mi ò mọ ohun tí mo fẹ́ wí o mi ò mọ ohun tí mo fẹ́ sọ ikú ń pa lọ́tún lósì o ọ̀rọ̀ yìí sọ ó túbúyọ̀ sí ni lẹ́nu ṣódìgbà tó bá pa wá tán ni o ìlú yìí ò fara rọ rárá bàbá bá wa ṣẹ́gun bó bá jẹ́ ṣe ni à ń bẹ̀ ọ́ o dáríjì wá o. àwọn kan ti wáyé káwa tó wáyé tipẹ́tipẹ́ wọ́n gbé òmìnira wọ́n jàjà òmìnira Western region wọ́n fọwọ́sowọ́pọ̀ jagun àwọn bàbá wa. ǹjẹ́ ẹ kú dédé àsìkò yìí níbikíbi tẹ́ ẹ bá ti láǹfààní àti máa gbọ́ mi wò mí. bá a bá dénú ilé baálé ilé ńlá kọ́kọ́ kí ẹlẹ́gbẹ̀rún àga ìyáálé ilé la tún kí ẹlẹ́gbẹ̀rin àpótí. kábíyèsí gbẹngbẹlẹ́kú dábí ó bá wù ú ọba tó ń gbáyé gbọ́run pọ̀ láì làkàbà. bá mi ò bìrìkìtì oníná àjò òkú ọba tó gbalẹ́gbajà tún gbọ̀nà oko oníná yẹriyẹri múni lójú sojú dákin àwòṣe màlàmàlà yìí ni lójú padà kó dẹ̀rù jẹ̀jẹ̀. bá mi òkè olújàmbí ti ẹrù tó pọ̀ tí ń jẹ́ káyá. fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ ń rí mi fúngbà àkọ́kọ́ àtẹ̀yìn tiwa tó jẹ́ pé ewé wa ti jọ pẹ́ lára ọṣẹ. Ọláyọrí Àlàó ń ló kọ́ mi. èmi lágogo àṣà nínú ayé agogo ògbàlà núùjọ. èmi wọ́n ń pè ní jìngbìnì ọ̀rọ̀ bí àti àkún arúpátá orin bí ẹni rúgbà ọṣẹ. ǹbẹ́ ti mọ̀ pé ẹni kúrú àti ru ẹni gùn ànàgbàjà mi ò lè fa ìgùn kí n fa ìtẹ̀ báwọn kó kẹ̀bẹ́kẹ̀bẹ́. Ọláyọrí Àlàó tí bàbá rẹ̀ ń jọ́lálé kan. bí ò bá nídìí ẹ̀ṣẹ̀ kì í déédéé ṣẹ̀. ọ̀rọ̀ ló kó mokomoro tó kó wá. ńlá gogo fi wá gbóhùn sókè ní gbàgede. ó ti pẹ́ tí mo ti ń ṣèdù ọ̀rọ̀ ó ti wá yá nísìnyí kó máa yá. torí ọ̀rọ̀ ń bẹ nínú ẹ̀mí Àlàó tí mo fẹ́ tẹnu yà bí ìgbọ̀nsẹ̀. ìbà lọ́wọ́ ládéládé ìbà lọ́wọ́ lóyèlóyè nílẹ̀ Yorùbá. lẹ́yìn ìgbà tí mo ti ṣèbà lọ́wọ́ Ọlọ́hun bá mi Èdùmàrè. ẹ kúkú ti mọ̀ pé aporó ló lè wọlé tejò láì farapa ọ̀rọ̀ gbénú ojókùn bí àwòdì. lórí ọ̀rọ̀ ohun tó ń ṣẹlẹ̀ nílẹ̀ wa Nàìjíríà yìí. lórí gbogbo wọ́n ń pa wọ́n níbì kan wọ́n ń jà níbì kan wọ́n ń jàjà ẹ̀sìn níbì kan wọ́n ń pa àwọn kan níbì kan. tí àwọn tí ọ̀rọ̀ kàn gbọ̀ngbọ̀n tí ọ̀rọ̀ dùn tí wọ́n fi gbé ta sórí ayélujára tó fi di pé ọ̀rọ̀ ọ̀hún di tilẹ̀ tòkèrè. oníkálukú tí wá ń jáde wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ó ní wá wí tiẹ̀ ẹlẹ́yìn sọ tiẹ̀ ó jò ó lẹ̀. àwọn àgbà kan àtàwọn tí wọ́n mọ̀ pé agogo àṣà nú ayé agogo ògbàlà nú ìjọ a tún máa kéde òtítọ́. wọ́n ní Ọláyọrí Àlàó ṣòò ní wí nǹkan kan ni. lásìkò yìí Ọlọ́hun ọba mi jọ̀ọ́ má ṣe jẹ́ kí wọ́n ṣì mí gbọ́ o. àti ní dédé àti àsìkò yìí Èdùmàrè má jẹ́ kí ẹni bí ó pọ̀ jẹ́ ní ire lọ o. bá a bá ní ká wí bá a bá ń wí bá a bá ní ṣìwí bá a bá ń sọ bá a bá ní ṣìsọ. Yorùbá máa pòwe kan wípé a kì í ké mọ́ ní gẹ̀gẹ̀ pé kó gbé tọ̀ fún ẹ̀mí.
bákẹ̀dẹ̀rẹ́ ẹ̀ka àràbà òdèédé ya dínà àbá o. afẹ́fẹ́ òun ìjì ló tán igi oko ní sùúrù ńlọrọ̀ bá yíwọ́. ẹ jẹ́ ń lọ sórí àwọn nǹkan tí mo fẹ́ sọ. mo fẹ́ sọ bíi àwọn ọ̀rọ̀ mẹ́ta kan lórí ọ̀rọ̀ tó ń jà ràn yín ńlẹ̀ yìí. àwọn kan ní olóògbó ni wa tìlú èbó, àwọn èbó afòkúnṣọ̀nà. wọ́n ní mineral resources tó wà lórílẹ̀‐èdè nàìjíríà ló ń torí ẹ̀ ń bọ̀. wọ́n ní kò láǹfààní kan tó fẹ́ ṣe fún wa. èmi ò pé bẹ́ẹ̀ kọ́ lọ̀rọ̀ rí o, àmọ́ ẹ máa bá ń ká lọ. ọ̀rọ̀ kì í yípo láì nídìí, ohun gbogbo ló ní làbárè o. bákan náà làwọn ṣe ń kó fún làwọn náà bá dá sọ̀rọ̀ yìí. wọ́n ní bí ẹni awí bó bá dojú pé òun kó àwọn ọmọ ogun bọ̀ ní nàìjíríà, àwọn ò ní fọwọ́ lẹ́rán. ẹ jẹ́ kórílẹ̀-èdè amẹ́ríkà ó máa bọ̀ kí wọ́n wá ràn wá lọ́wọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ. èmi á ṣí ìdí ẹ̀, màá ṣí láwẹ́láwẹ́, màá la ọ̀rọ̀ ọ̀hún kó yé yín. ẹ̀yin tẹ́ ń pariwo pé mineral resources yín ni wọ́n ń wá bọ̀, ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mẹ̀kúnnù, mélòó lẹ ti rí mu nínú mineral ọ̀hún? pure water resources ṣe é rí mu. ẹni awí ò tiẹ̀ pilẹ̀ wá sọ pé òun fẹ́ dojú ogun kọ nàìjíríà. ó láwọn alákatakítí tí ń bẹ nínú nàìjíríà lòun fẹ́ wá dojú ogun kọ. wípé kí wọ́n yéé pa àwọn èèyàn bí ẹni ń pẹran. ẹ̀yin wá ń pé kó má wá. ọ̀rọ̀ wá di kíjokíjo, ó di jọ̀nàjọ̀nà. ǹbí bàbá wa olódó dẹ, ǹbí wọ́n ń gbọ́ wa tẹ́lẹ̀, wọ́n ń wò wá, wọ́n ń wo bí gbogbo ẹ̀ ṣe ń lọ. àbí ṣé nítorí pé ó jẹ́ ẹni tó kàn ló mọ̀? Èdùmàrè òkúkú ní jẹ́ kí aburú ó kàn wá. kò kán ni. wọ́n ti ń wá àwọn ìpínlẹ̀ Yorùbá tó jẹ́ pé àwọn ẹni tá a wí yìí wọ́n ń ṣọṣẹ́ lójú méjèèjì. àwọn tí wọ́n ń pa ẹbí wọn, tí wọ́n ń pa ọkọ wọn, tí wọ́n ń pa ìyàwó wọn, tí wọ́n ń pa ọmọ wọn. ẹ jọ̀ọ́ ṣé àwọn ṣe ayé wa ni àbí ayé kan náà kọ́ la jọ wá? ìgbà tí bá mi Mr. President tí wọ́n lọ sí Benue State nígbà yẹn, ǹjẹ́ àwọn tí wọ́n wá ṣiṣẹ́ yìí tí wọ́n bẹ̀rẹ̀ sí ní pa àwọn ẹni ẹlẹ́ni ní Benue, ṣé wọ́n ní kán wá wọn, ṣé wọ́n ti rí wọn? Ibo ni wọ́n wà lọ́wọ́ yìí? bẹ́ẹ̀ bá tiẹ̀ bẹ̀rù èèyàn, ẹ ṣe bẹ̀rù Ọlọ́run, ẹ̀yin olóṣèlú ilẹ̀ Nàìjíríà. àbájọ tẹ́yin ò kì í fẹ́ fi àwọn nǹkan tó jẹ́ tíatíá kẹ́ ẹ fi búra. bẹ́yìn bá mọ̀ pé ẹ fẹ́ débẹ̀ kẹ́ ẹ ṣe rere ni ẹ lọ fi ayílála búra, ayílála ẹbọra burúkú tí ń jámọ́ nípa tiyẹn. ẹ fi ògùn ńlá ká ayé ọ̀ṣìmalẹ̀ ẹ fi búra. kókó dòtí tú mìnìmìnì. ògùn tá a fi sí para tó ba para jẹ́ ògùn tá a fi sákọ̀ tó fàkọ̀yà gbẹrẹgẹdẹ kò pa kò wálé ògèdègèdè ńlẹ́ran ògùn sùn. ògùn tó pọkọ sójú iná tó payá ẹ̀ sẹ́yìn àrò. ó pa lárinà sójú òde gbangba. ìǹtẹ́ ẹ kàn mọ́ ní mítìnì lọ́tún mítìnì lósìn, owó wa náà lẹ̀ ń ná lọ o. ǹbí Donald Trump ò sọ pé òun fẹ́ wá bá orílẹ̀-èdè Nàìjíríà jà, ṣe báwọn alákatakítí lónà òun fẹ́ wá kojú ẹjẹ́ ó máa bọ̀. a jẹ́ pé apá wa ò kálé wa nìyẹn, jẹ́ wọ́n bá a dá sí i. Nàìjíríà kúkú tiẹ̀ ti ń fẹ̀dí síta, àbí tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ṣó yẹ kí ó jẹ́ pé ará alẹ̀ òkèèrè ló ṣẹ̀ máa wá ṣèrú bá president tiwa, tí bàbá wa ń sáré kíjokíjo tó di dìgbàdìgbà. tá a bá kọ̀ tá a ródodo ọ̀rọ̀ náà tá a sọ tá a wá ní à ń bẹ̀rù ikú, béèyàn bá torí ikú tó dájá ṣájá ò ní kú ni. ẹ jẹ́ ká lọ sí àwọn àtẹ̀yìnwá nígbà kí àwọn ìjọba tó dé, tó jẹ́ ìjọ àwọn ọba ló sì ń ṣèlú. àwọn olórí olórógun, àwọn balógun, àwọn ààrẹ ọ̀nà kákàǹfò, àwọn ajagunà, láwọn olóyè bẹ́ẹ̀ nígbà tí ò tiẹ̀ tí ì sí ọlọ́pàá, tó jẹ́ pé àwọn ọdẹ ló ń ṣàbòlú. àwọn kan ti wáyé ká wà tó wáyé. nǹkan kan tí mo tún fẹ́ kó máa yé gbogbo orílẹ̀-èdè Nàìjíríà, gbogbo àwa tá a jọmọ orílẹ̀-èdè Nàìjíríà, ó dijọ́ tá a bá ti lọ gbà pé Ọlọ́run ọba mi ò ní ẹ̀sìn kan pàtó, gbogbo ẹ̀sìn lẹ̀sìn. ó dijọ́ tá a bá gbà pé ìfẹ́ ni ká máa sìn. ó dijọ́ tá a bá fìmọ̀ ṣọ̀kan, tá a bá jẹ́ kán yé sápamọ́ sábẹ́ ẹ̀sìn láti máa kó wa lómi ọbẹ̀ jẹ. lọ́jọ́ òní yìí ọmọ ààrẹ orílẹ̀-èdè kan ló ṣe ọjọ́ ìbí yìí.
ààrẹ orílẹ̀-èdè yìí tá a sọ yìí ẹlẹ́sìn mùsùlùmí lọ́mọ ẹ̀ náà. ń gba ọmọ ẹ̀ wá aṣọjọ́ ọ̀bí ló bá pé ó dá gbogbo ayé òun fẹ́ há bíbélì fún gbogbo àwọn èèyàn, bíbélì bíi 1 million fáwọn èèyàn. èmi ò pé kò dá o, àmọ́ ó dijọ́ tí orílẹ̀-èdè Nàìjíríà, ìran Yorùbá ni, ìran Haúsá ni, ìran Ìgbò ni, ọ̀rí ni, gbogbo ẹ̀yà tó wà lórílẹ̀-èdè Nàìjíríà, ó dijọ́ tá a bá gbà pé nǹkan ń bẹ lẹ́yìn ẹ̀sìn, ó dijọ́ tá a bá fìmọ̀ ṣọ̀kan. ẹ̀yin olóṣèlú wa kí ló dé tẹ́ ẹ̀ lè ṣèlú kó dáa? ṣé nítorí àwọn owó tẹ̀ ń gbà ní ilẹ̀ òkèèrè lórí tí wọ́n bá ti pààyàn, bí wọ́n bá da ibi rú, tí wọ́n da ọ̀hún rú, tí wọ́n yìnbọn, ṣé nítorí àwọn owó tẹ̀ ń rí gbà lẹ́ṣẹ̀ fi ẹ̀mí àwọn ọ̀pọ̀lọpọ̀ sínú ewu? mò ń béèrè. ẹ máa rántí pé ẹni tó bá fi ewé ọ̀pọ̀tọ́ dájà Ṣàngó, olúwa ẹ̀ àríjà ọkọ ya. ṣé bí wọ́n ní àgbàlagbà tó bá jẹun yó tán tó ń fi ahọ́n lábọ́, ìyẹn ò rántí ọmọ tó máa palẹ̀ mọ́ ni. ẹni tó ń sin ajá ò gbọ́dọ̀ jẹun tán kó tó máa sán ogun. ẹ̀yin wá ń kọrin bámúbámú ni mo yó. ẹ ti gbàgbé ọba alúgọ tọ̀gọ̀tọ̀gọ̀ fọ̀gọ̀ fẹ̀bìtì mẹ́kù ní ṣìkún, ọba tí kì í lé ni kó tó mú ni. lérí èrò tèmi ní ṣókí, ẹni awí ẹ jẹ́ kí wọ́n máa bọ̀ lórílẹ̀‐èdè wa, ẹ jẹ́ wọ́n wá ràn wá lọ́wọ́. àwọn kan ń sọ̀rọ̀, mo mọ̀ pé ẹ rọ́rọ̀ sọ ń bẹ̀, wọ́n ní kò sí ibi tí àwọn ẹni tá a wí yìí tí wọ́n ní àwọn lọ gbèjà àwọn tó jẹ́ pé nǹkan kan ò ní padà ṣẹlẹ̀ ń bẹ̀. àmọ́ ṣé bá a ṣe wá ń gbé yìí ló mú ẹ̀yin? láàárín ọdún mélòó táwọn ẹni awí gbàjọba, ẹ wo bí gbogbo nǹkan ṣe wá wọ́n. ẹlòmíì ó ti bínú ó bọ́ sómi, ẹlòmíì ó jánà mọ́kọ̀ lẹ́nu. nígbà tí ò sí nǹkan kan, ẹlòmíì ti pokùnso. ọ̀nà ọ̀dà náà tọkùnrin ò ní fi lélẹ̀ fóbìnrin pé kó máa ṣe baálé ilé lọ. ẹ̀bẹ̀ kan tèmi fẹ́ bẹ̀ yín ni wípé bẹ́ẹ̀ bá lè ṣe, ẹ jẹ́ kẹ́ni tó máa ṣe ó wá ṣe o. nítorí kápá kan máa rí jẹ máa rí mu, kápá kan máa rí, ìyẹn ò dáa. ibi ogun ti ń bọ̀ náà nìyẹn. yàtọ̀ sí ogun insecurity, ogun ọ̀wọ́n gógó yìí náà ń kọ́. ẹ sì dákun ẹ̀rọ tọrún. àní nǹkan kan tiẹ̀ wà tèmi ń fẹ́ máa béèrè lọ́wọ́ àwọn olóṣèlú. ṣé wọ́n ti gbàgbé pé ọjọ́ orí àwọn ó ń súnmọ́ ni? kódà bí èèyàn jẹ́ ọmọ kékeré, ìyẹn ò ní kó má máa wo sàárè lọ́ọ̀kan. ṣé owó tẹ̀ ń kójọ yìí, owó tẹ̀ ń tùjọ yìí, ṣé ẹ fẹ́ fi ralé ayé fọ́mọ yín ni? ẹ dúró náà, ṣé ẹ fẹ́ fowó yìí, ṣé ẹ fẹ́ fi ra àlùjọ́ náà ni? kí lẹ tún fẹ́ fowó ṣe? ẹjọ́ ẹ dákun. ẹni tẹ́ ẹ sì pé mineral resources yín ló ń bọ̀ wá kó yìí, ṣé bá a mọ bí wọ́n ṣe ń ṣe fáwọn ọmọ ìlú tiwọn? bó o bá wà lórílẹ̀‐èdè Amẹ́ríkà, bó o bá fi lè jẹ́ pé ò ń ṣiṣẹ́ àbó ojọ́mọ ọbẹ̀, òṣè ò wá níta eléré àtijọ́ títí kó má ní léèsì. kò wá sí ohun tó máa ṣẹlẹ̀, àtijẹ àti mu ìrọ̀rùn ló sì máa bá dé. àwa ń sọ orílẹ̀-èdè Nàìjíríà tá a lépo lọ́wọ́, epo àgbọ̀n ọ̀gbẹ tá a wá ń jọbẹ̀ àtẹ́. àníyàn ńlé lóní rẹbutu, àwa ń jòbú. alẹ́ nílé oníkálukú wá ń ṣe bẹ́ẹ̀ ò ń sùn láàtàn. ẹjọ́ ẹ pàrọ̀ ẹ pọ̀dọ̀ fi inú yín o. èmi ṣe àdúrà ńlá fún gbogbo olóṣèlú tó bá ń pé kí Nàìjíríà ó dáa, tó bá ń pé kí mẹ̀kúnnù náà kí wọ́n máa fẹnu bà díẹ̀díẹ̀. èmi ò pé kẹ́ ẹ gba máàkì 100 nígbà tẹ́ ẹ kì í ṣọlọ́run, ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ń rí jẹ, tẹ́ ń rántí mẹ̀kúnnù ní ṣáṣáṣá. lágbára Ọlọ́run, àwọn ọmọ tiyín náà wọ́n á máa pàdé oore ní gbogbo ibi tí wọ́n bá ń lọ. àwọn bàbá òderùkù dáyẹ̀pẹ̀ tó ní igi ìyẹ̀rọ̀sùn ò ní jẹ́ kí fáburúkú ó jà lórí yín tọmọtọmọ tẹbí tará. àmọ́ àwọn olóṣèlú tó jẹ́ pé tàpó wọn ni wọ́n mọ̀, tílé wọn àti tọmọ wọn nìkan ni wọ́n mọ̀, tó jẹ́ pé báráàlú jẹ bí ò jẹ́ kò kàn wọ́n, ó kù yín ó kọ lọ́hùn. èmi ò ní í ṣépè fún yín, àmọ́ àlùjọ ráńpẹ́ ni mo fẹ́ gbọ̀n lẹ̀ fún yín. ṣé ẹ mọ̀ pé òòjọ́ tá a bá ti fọ́ ẹyin ẹdìyẹ báyìí mọ́lẹ̀ ńlẹ̀ wa ẹ̀ bàjẹ́?
igbe mẹ̀kúnnù á dìde á gòkè á lọ sọ́dọ̀ Ọlọ́run ọba mi. Á jẹ́ kí fáburúkú ó jà ńlé yín o. Lẹ́yìn tẹ́ ẹ kàn ń gbọ́nwó òòlù tẹ́ ẹ fi ṣe nǹkan kan tó já àpò yín lẹ kàn ń kó o sí. Tẹ́ ẹ tún wá ń fìyà jẹ mẹ̀kúnnù. Ṣé ẹ ti gbàgbé pé Ọlọ́run ọba mi wà ní? Ọba amúniláìlé ni. Gbogbo èpè tọmọdé ń ṣẹ́ tágbà ń ṣẹ́ kò ń gẹ́ orí yín àtàwọn ọmọ yín ló máa lọ o. Ìwọ má pa rédíò ń tiẹ̀ jẹ́ kọ́rọ̀ ó sọ̀kú ọwọ́ ẹ̀. Ṣebí wọ ò sí nínú wọn. Àpé wọ náà àpò ò jẹ́ níjọba o, àmọ́ ó sì ń rántí mẹ̀kúnnù. Ẹni abámulẹ̀ tí ò dání awore ní í ṣe, ẹni tá a tún bá mulẹ̀ tó dání awore ní í ṣe. Àwọn méjèèjì ni wọ́n ní ẹ̀tọ́ tí wọ́n máa gba lọ́dọ̀ Ọlọ́run àti tèèyàn. Àlẹ́yìn alábòsí tó jẹ́ pé ìyàlẹ́ fi ń jẹ mẹ̀kúnnù. Bálálẹ́ ó bá ní ó dáa fún yín, aláàárọ̀ àtọlọ́sàn ò ní jẹ́. Àti lọ àtìbọ̀ báyìí kì í jẹ́ kágọ̀ràndì ò gbádùn. Òfo nígbẹ̀yìn ilé ahoro, rádaràda nígbẹ̀yìn eré òṣùpá. Bẹ́ẹ̀ bá ta kò ní ta. Gbogbo ohun tẹ́ ẹ ti fi owó ẹ̀jẹ̀, owó ẹkún, owó ìnínilára tẹ́ ẹ ti fi kó jọ. Ìkọ̀ọ̀kan báyìí lọmọ wọ̀ yọ yóò máa yọ lójú yín ni o. Àní tó o bá sínú wọn má bẹ̀rù, má pa fóònù, má gbọ́rọ̀ yìí lọ. Akúkú ti ṣàdúrà fáwọn tí wọ́n ń gbọ́ tìlú dáadáa, àpé kán má jẹ́ ń bẹ̀ àmọ́ kò pọ̀ jù. Anumọ̀ ò gbọ́dọ̀ fọwọ́ nulẹ̀, ẹ má ṣì mí gbọ́. Àmọ́ ìwọ tó jẹ́ pé o kàn ń rọ́ owó mẹ̀kúnnù sápò, ọkọ̀ oníyebíye, ọkọ̀ olówó ńlá, o fi ń lọ ìlú òyìnbó bí ẹni tí ran ẹ ò rí bàálù rí. Tó bá jóun ló kàn ń ṣe. Òun ni mò ń sọ pé àgbà fi ìwòrì ṣe lẹ̀gẹ̀lẹ̀gẹ̀ tí kì í jẹ́ kọ́mọdé ó sùn lórí ẹni. Kò ní jẹ́ kẹ́ ẹ fẹ̀dọ̀ lórí òróǹro. Po èsì abirùgìlọ̀ á jẹ́ kó rí bẹ́ẹ̀. Àwọn ìyá mi nù ọ̀dàǹdà àṣà ti jalè láì nẹ́jọ́ á jẹ́ orí bẹ́ẹ̀. Arúgbó léṣorí máa náà á jẹ́ orí bẹ́ẹ̀. Ìrókò agúnregejége á jẹ́ orí bẹ́ẹ̀. Ikú máa jọ̀sán á jẹ́ orí bẹ́ẹ̀. Ìrẹ̀ máa jòrú á jẹ́ orí bẹ́ẹ̀. Akọ àwọn ni wọ́n forí késékésé á jẹ́ orí bẹ́ẹ̀. Ajígini á jẹ́ orí bẹ́ẹ̀. Arìngini á jẹ́ orí bẹ́ẹ̀. Ògìnìgìnì ó jẹ́ orí bẹ́ẹ̀. Àní arúgbó léṣorí máa náà wọ́n á jẹ́ orí bẹ́ẹ̀ sẹ́. Àwọn ìyálájẹ́ ayé wọn á jẹ́ orí bẹ́ẹ̀. Àwọn bàbá lọ́jà òkè èpẹ̀ wọ́n jẹ́ orí bẹ́ẹ̀. Nínú kulu òkodoro Yorùbá náà la wà yìí. Èyí tá a ti sọ Ọlọ́run ọba mi jẹ́ kó ṣiṣẹ́ rere létí wọn. Ẹni bá sì gbọ́ tó jẹ́ ṣe ló ń lébú wá ká. Afàyín lọ́lọ́run ọba mi lọ́wọ́ o. Èmi lọ láyọrí Àlàó tí bàbá rẹ̀ ń jọ́ lálẹ́ kan. Agogo àṣànú ayé rèé, agogo ògbàlànú jọ. Jìgbìnì ọ̀rọ̀ bí àti àpọ́n arúpata orin bí ẹni rúgbà ọṣẹ. Olóòtú ìkànnì dókítà Agogo Àṣà TV. Ẹ máa tẹ̀lé wa, èyí tẹ́ ẹ sì ń wò yìí náà ẹ share rẹ̀, ẹ follow, ẹ subscribe, ẹ jẹ́ kó kàn wọ́n lára. Àwọn kíní tá a wí ìyá máa gbóhùn wa. Bóyá ó ṣe tán tọ́lọ́wọ́n ọba mi fẹ́ gbà wá lọ́wọ́ wọn nu. Wọ́n sì ní bí dàda ò bá lè jà bó bá ti lábúrò tó gbójú lọ́wọ́. Ẹ jẹ́ kí gbogbo wa ó fìmọ̀ ṣọ̀kan. Ẹ jẹ́ ká fìgbànú kan ṣọ̀já. Àmọ́ ní tèmi o, ọmọ ọkọ Yorùbá ni mí o, àmọ́ tí wọ́n bá bi mí léèrè pé ṣé kẹ́ni awí ó wá Nàìjíríà kí wọ́n wá gbèjà wa, ẹ jọ̀ọ́ ẹ mọ́ ọ bọ̀ sá. Kò jẹ́ bó ṣe jẹ́, ẹ má gbàgbé láti máa follow, láti máa like, máa subscribe. Ẹ tún rí mi láìpẹ́. Dókítà Agogo Àṣà TV.